promoter jíire lisa ààrẹ. Mo ní b'Olúwaseyi lọ́jọ́ ìbí òní bá ti jíire àbùṣebùṣe. Oluwaseyi mo bínú sí mi pé mo bá olóye mo pe ọlórúkọ kú oríire ọjọ́ ìbí rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún jẹ́ kó o ṣàmọ́dún ọba mi ọ̀gàngà lájà ọba tí ó ní ìpìlẹ̀. Ọba mi lọ́wọ́ gbọmọ tí ń gbọmọ rẹ̀ nínú ọ̀fìn. Oluwaseyi adúpẹ́ Ọlọ́run ọba tó tún jẹ́ kó o ṣàmọ́dún torí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. Kádúpẹ́ lọ́wọ́ orí tó dá ọ sí ọba mi ọba dúró tì ní gbọ̀ngbọ̀n adàgbà pọ́n parọ́ oyè. Ọlọ́wọ́ gbọmọ tí ń gbọmọ rẹ̀ nínú ọ̀fìn. Adá gbogbo ọpẹ́ padà fọ́ba juni lọ lórí Oluwaseyi lọ́jọ́ ìbí òní. Ilé ọmọ wọn ní ikogosi Èkìtì. Ikogosi Èkìtì nílé o. Ẹ̀yin lọmọ olómi méjì takọtabo. Olómi lílọ́wọ́rọ́ bí òrìrù ìyálẹ̀ta. Olómi tútù nìní bí àmúrẹ̀ fún ìsàlẹ̀ àmù. Omi ni mo tẹ̀ kí n tó tẹ̀yìn rìn lọ́nà ikogosi. Olókùúta wẹ́rẹ́ òkè gbàkẹ́ mo kíọ̀kíọ̀ lẹ̀. Aya wọn lè kó àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́. Wọ́n bá jà wọ́n bá rẹ̀ èyí tí ò bá bá rẹ̀ olúwa rẹ̀ àjùnú dandan ní ẹ̀yìn làbàtì àlàpà tí bára rẹ̀ lẹ́rù. Ọmọ àrídẹ̀ ṣòpólé ọmọ àtúpà dùngbọ̀ràn wọ́n tún ṣe ìjó wọn lọ́wọ́. Àwọn tí ń jò lọ́wọ́ wọ́n fi ìbànú mo kíọ̀kíọ̀ Oluwaseyi. Leo aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Lashi exquisite jewelry mo kíọ̀kíọ̀. Èyí ò ní jópin fún ọ. Àṣeṣe túnṣe nínú owó nínú ọlá nínú àlàáfíà ara ire gbogbo àtọ́ ọ lọ́wọ́. Èyí ò ní jópin fún ọ. Oníròǹgbègbè bí ó ṣe bí ọmọ kò ní kú mọ́ lórí. Onídàámú àdáwọ́lé rẹ̀ a máa yọrí sí rere. Ẹbọ nílé mi ń jẹ́ mi lálóyún lóhun àjò ń pẹ̀rẹ̀tẹ̀. Àṣẹ ìṣàmọ́dún o. Ire kàbìtì fọ́lọ́jọ́ ìbí òní o.